tí ẹ̀ ń wo ètò Ilé Aláyọ̀ mú kí yín lásìkò yìí. Location kan ní a wà níbi tí wọ́n ti ń po fíìmù ńlá kan papọ̀. A wà pẹ̀lú ọ̀kan pàtàkì nínú àwọn tí a lè pè ní distinguished star, distinguished artist. Tẹ́ bá rí wọn tán bá kí yín, ẹ̀yin bá mọ̀ wípé wọ́n distinguish ara wọn yàtọ̀. Akínwọndé location àbí ká sọ pé Akínwọndélé eléyìí tí ẹ bá ti mú méjèèjì. Ẹ jẹ́ ká rójú wọn lé kí wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pátápátá. Àwọn fúnra wọn ló máa dárúkọ wọn. Ẹ kú iṣẹ́ o. Ẹ ká sọ lótú. Ẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wò yín. Mo kí gbogbo olólùfẹ́ Ọlájùmọ̀kẹ́ George pátápátá pé ẹ kú ọjọ́ mẹ́ta kan, ẹ kú ọjọ́ gbọrọ bí ọwọ́ aṣọ, ẹ kú àìjẹ́kọ́rọ̀ mi sú yín, ẹ ṣé mo dúpẹ́. Ibi tí a ti ẹ̀ tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ nítorí pé Akíndé location a ṣe ń bọ̀ wá Akíndélé ẹ̀yin náà dẹ̀ ṣe máa wá kí wá dé Ilé Aláyọ̀ gbọ̀ngbọ̀n. Now why tí ẹ fi distinguish ara yín? We don't just see you in just anything, you distinguish yourself. Ẹ lè ju láwọn àlàfíbọ̀ kó switch àwọn ìbò tí ẹ máa ń jù ní fún yẹn kọ́ lè mọ̀ pé yín gbọ̀ngàn lẹ́yìn. Actually wọ́n ní ibi tí a bí ni ó máa ń yàtọ̀. Tí wọ́n bá bí ọmọ ó yẹ kó tuntun ara ìbí. Ibi tá a bí mi òun ló gbà bẹ́ẹ̀. Nígbà tí mo dẹ̀ wọnú ayé tí mo wọnú iṣẹ́ yìí mo tuntun ara mi bí. Pàápàá jùlọ ní ìdàtí ọ̀rọ̀ lọ́bọ̀lọ̀ fúnra wa gbogbo àgbáyé pátápátá tó ń wò wá àtàwa fúnra wa mọ̀ wípé oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀gbin ọ̀rọ̀ àbàwọ́n òun ni wọ́n máa attach mọ́ ẹnikẹ́ni tó bá ti ṣe iṣẹ́ wa. Èmi gbàgbọ́ pé wọ́n ní tọ́mátì ọ̀ ní onífúnra ìrà ẹ̀ yóò pa nǹkan ẹ̀ mọ́. ó yẹ kó máa pa fún ẹ mọ́. So gbogbo eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ ìdí òun ló rọ̀ mọ́ reason tó fi dàbẹ́ ni pé bóyá mo distinguish ara mi. Actually kì í ṣe mímọ̀ ṣe mi nítorí pé kò sí ọkọ̀ tí ẹ̀dá kankan lè dá ṣe tí ó bá sí àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ Ọlọ́run. So wherever I am today, wherever I have arrived, or what I've achieved so far as far as entertainment is concerned is not by my powers but by His powers and the backings of the Holy Spirit. Now, apart from being an entertainer, apart from being a film star, an artist, what other things do you do generally? Gbogbo èèyàn mọ̀ mí gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀. Both radio and television. Bẹ́ẹ̀ni. Yes. A good presenter, live programs. I'm an MC. I do anchor programs. Yes. I'm also a gospel musician. Ẹ tún kọrin. Wow. Bẹ́ẹ̀ni. Actually, I'm yet to come out with an album, but Ọlọ́run ló ní ìgbà You are planning it àti now. àsìkò. Bẹ́ẹ̀ni. Bóyá nínú àwọn entertainment tí à ń ṣe náà, all these films and some other things, ká ṣòwò, a lè ráwọn tó ní owó láti ṣe project film, ṣùgbọ́n tí wọ́n mọ ọ̀nà tí àwọn lè tọ̀. Ǹjẹ́ lè assist wọn díẹ̀ ń báyọ̀ ṣe gbàgbé kan pè yín tókè o, a fẹ́ ṣe fíìmù owó nìyí o, àbí ẹ tọ́ wa sọ́nà bí a ṣe lè ṣe. Ǹjẹ́ lè ṣerú yẹn? Bẹ́ẹ̀ni. Consultancy kọ́ là ń pè yín o. Exactly. Ìgbà tó ti jẹ́ pé nǹkan tí èmi náà mọ̀ ṣe ni nǹkan tó ti jẹ́ ìlànà iṣẹ́ èèyàn. So definitely I do it. Bóyá ara ẹni tí iṣẹ́ ìwú tó fẹ́ kówó lé bóyá tó fẹ́ sponsor Ó lè jẹ́ ìjọba o. to productions. Exactly. Ó lè jẹ́ ilé ìjọsìn o. Corporate bodies, Ó lè jẹ́ cooperative churches, ìjọba. Ó lè jẹ́ báńkì o. Bẹ́ẹ̀ ni èyíkéyìí tí bá Individual. èyíkéyìí tí bá wù tí bàjẹ́ aládàáni náà tó yẹ pé òun ní message láti pass across to the world. Owó yìí sì wà. Pé owó ìjẹwà láti back ẹ̀ up and the only means tó fi lè pass message across. Kó lè tà. Bẹ́ẹ̀ ni kí gbogbo àgbáyé lè gbọ́ nípa ẹ̀. Ṣé mo pé iṣẹ́ tá à ń ṣe yìí náà à ń wàásù ni? Yes. Ìwàásù ni. So ẹlòmíì ní ìwàásù nínú tó fẹ́ pass across sí gbogbo àgbáyé tí ó dẹ̀ mọ̀nà tó ń fi lè gbé gbà. Àdé jẹ́ kó jẹ́ èdè nǹkan tí gbogbo ayé Tí wọ́n sì kówó lé, tí wọ́n sì pawó wọn. Bẹ́ẹ̀ ni tí wọ́n á pawó wọn, tí wọ́n á rójú owó, tí wọ́n á rí èrè pàápàá. Ìyẹn gan ni kókó. Àpapọ̀ síbẹ̀ studio ẹ̀ta ṣe wà lórí ètò Ilé Aláyọ̀ níbi tí a ti ń kí ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré orílẹ̀-èdè wa ní Nàìjíríà, Akínwọndé location, ní ṣáptà ètò Ilé Aláyọ̀ tá a pè ní Akínwọndélé. Olólùfẹ́ yín tí gbogbo yín fẹ́ràn
Ọlájùmọ̀kẹ́ George. Àǹtí ọmọ olúwo ni àti ìbí ni. ọmọ Olúbàdàn ni mí. Ìbàdàn kan náà. bẹ́ẹ̀ ni. Ìbàdàn mi sí ọgọ. níbi olè gbé jàrú. Ẹ ti sọ bí òtẹ́jú láì bíi 2 sí 3 Ìbàdàn yẹn lè mọ̀ pé Ìbàdàn gangan rèé. mo kí gbogbo ní oje ẹlẹ́kùjọ́ mẹ́ta ṣàlàfíà lẹ́wà. ẹ̀yin kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí má ṣẹ̀ṣẹ̀ ṣàpèjúwe ara mi. wọ́n ní ọmọ àlèyàn ní fọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀ èmi ẹ̀ sì sọ ọmọ àlè ojúlówó gidi ọmọ bíbí ìlú Ìbàdàn ni bàbá mi sí. àdúgbò wo ń bàdàn. Agbọ̀ngbọ̀n. Ẹ tẹ̀ kíra ẹni láìkan. Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ agẹṣu kó lé. bó ní nǹkan bá fi síbì kan bó bá bẹ bá irọ́ yín ò sí bẹ́ẹ̀. ara ń tà wínú àmọ́ nǹkan tí Ìbàdàn ń gbìyànjú láti ṣàlàyé ni pé nígbà tá a mọ̀ wípé inú wa ọ̀dọ̀ gbà béèyàn ọba tọ́jú ẹrù rẹ̀ kó sì pamọ́. Ó pamọ́ dáadáa. nǹkan pamọ́ síbi tó wà àwọn fìríǹdì ọ̀kẹ́ ò ti ní tó. Fún àǹfààní àwọn tí ó máa fẹ́ ní nọ́mbà yìí tí wọ́n fẹ́ kí ìdẹ́ni tí wọ́n fẹ́ bá yín dòwò pọ̀ nípa ti ilé ìtẹ̀sọ́ nípa ẹni tó bá lówó tó dẹ̀ fẹ́ ṣe fíìmù ẹ̀ tàbí ilé ìjọsìn tàbí kódà ó lè jẹ́ mosque tí wọ́n ní fíìmù tí wọ́n fẹ́ ṣe àbúrò wọn release nọ́mbà yìí fún mi. Ẹ jọ̀ọ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ṣẹ́rí mo máa appreciate kéèyàn pè mí kó bá mi sọ̀rọ̀ ọ̀ṣẹ́rí àwọn èèyàn wa kan wà wọ́n dẹ̀ sọ àkún àtúndẹ́ pé they are fond of giving you they will just beep you wọn ò ní nǹkan kan sọ and ìgbà míì èèyàn lè wà lórí iṣẹ́ àbí kó máa ṣe nǹkan tó ṣe pàtàkì lọ́wọ́. tí ó fi fún àkókò yìí tààrà. bẹ́ẹ̀ tẹ bá ní nǹkan tó ṣe pàtàkì láti bá mi sọ ẹ pè mí ẹ̀yin lẹni mí èmi kọ́ ni mo níra mi o because without you there's no me. I won't be there. I'm here today because I see you as my backings. I see you as my loved ones, as my brothers, my sisters, my uncles, my father, my daughter, my children, and my friends. So I will continue to be here as the Lord liveth because of your love, because of prayers for me. If you need to really talk to me, just give me a call. I pick your call. 080-675-64875. 080-675-64875. Facebook, mail kankan Olatunde Olajumoke George. That's my Facebook account name. Lórí mail Olajumoke George 17@gmail.com. I will always be there. Well, nípa ti Ilé Aláyọ̀ mọ̀ pé ẹ wà lára àwọn artist tí a lè sọ pé jẹ́ kí Ilé Aláyọ̀ wà ní àsìkò yìí. Kí lẹ feel báwo lẹ ṣe rí sí this program Ilé Aláyọ̀? Honestly, my good brother, you've really done a good job as far as this program is concerned. Very much. And bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, you will never fall or stumble. Amen. More kudos to you. Thank you very much. Ẹ ṣiṣẹ́ gan-an fún program Ilé Aláyọ̀ láti wà dì sí o. Ẹ kú iṣẹ́ ọpọlọ náà kò ní rẹ̀ yìí o. Àtẹ̀yìn àtètò náà kò ní rẹ̀ yìí ẹ̀dẹ̀ ní kú ṣẹlẹ̀ ṣe. Alẹ́kan sí ẹ̀kẹ́ àwọn fans ní ọ̀dẹ̀ nítorí pé bí ẹ̀ bá mọ̀ sọ fún yín Ondo State, Ekiti State láti nífẹ̀ẹ́ yín jù. Jù Ìbàdàn lọ tí wọ́n ti bí yín gangan. Bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlájùmọ̀kẹ́ George lẹ́ẹ̀kan sí mo kí yín púpọ̀ ẹ kú fẹ́ ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú àjẹ́ kí n sùn yín nígbà gbogbo ẹ kú fẹ́ tẹ́ máa fi hàn sí mi torí pé àwọn kan wà tí wọ́n tiẹ̀ lóǹkà tí mi ò lè sọ iye nọ́mbà wọn tẹ́pẹ́ lọ́run ló mọ̀ wọ́n tẹ́ pé tán bá débi tán ti fẹ́ ra múvì tí wọ́n bá tí ì rí Fọlákẹ́ láti Jùmọ̀kẹ́ George wọn ò ní ra múvì yẹn so ìfẹ́ yín ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí n ṣìwà àdọ́jọ́ òní ìfẹ́ yín dẹ̀ ni àtìlẹ́yìn fún mi òun ni ìwúrí mi òun ni ìṣírí mi òun ni nǹkan tó fún mi lókun tó ń pòṣì mi tó jẹ́ kí n ṣì máa tẹ̀síwájú sí ẹ ṣé mo dúpẹ́ kò ní rẹ̀ yín o àbùdí ní tolókun àbùdí ní tọlọ́sà ẹ̀ ní nànà dànù lórí ọmọ lórí ọkọ lórí ìyàwó ó lé arọ ilé ẹ̀mí kò ní jà kankan nínú yín ojú tẹ̀dẹ̀ fi ń wò mí náà kò ní fọ́ ẹ ṣé. On the last note kí ni kí a máa expect láti ọwọ́ Jùmọ̀kẹ́ George ṣóò ní ní tàbí fíìmù àbí méjèèjì papọ̀ at the same time. One after the other. One step before the other. Exactly. Kò yẹ kí wọ́n máa kó irin méjì papọ̀ bọ̀ náà ṣùgbọ́n Ọlọ́run wà lẹ́nu iṣẹ́
ìgbà tí ètò ṣáájú bá ti rẹ́ẹ̀dì má kàn sí mi. eléyìí tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ náà ń gbò ní ó jáde kò ní pẹ́. kò ní pẹ́ lágbára Ọlọ́run. àdúpẹ́ fọlọ́run. Once again, thank you very much, ma. Welcome.